tọ́ ẹ̀yin èèyàn wa a ti dé bí a ṣe ń dé ẹ ti kúkú mọ̀ wá lórí ètò wa níbí wípé àwọn news nípa Yorùbá actors àti àwọn Yorùbá actresses òun la máa mú wá fún yín lẹ́nìí mo lérò pé púpọ̀ lára yín sì rántí arákùnrin tí ẹ ń wò lójú àwòrán yín yìí. Kí ni orúkọ arákùnrin yìí? Orúkọ arákùnrin yìí ni Don Richard. Ǹjẹ́ ẹ sì rántí arákùnrin yìí? Ẹ jẹ́ ká wo nǹkan tí arákùnrin yìí sọ nínú fídíò yìí kí a tó tẹ̀síwájú. Ó ti yá. So you have to, ìwọ tó mọtí. When I was in the hospital, yes, when I was in the hospital, it's not a fact. When I was in the hospital, the point here, when I was in the hospital, the doctor was asking me, ṣé o mọtí, ṣé o mu sìgá? And 2 years after, Timothy fi gbogbo everything sílẹ̀ ni mo ń face it. Wow. Do you understand? Ẹ̀yin tèmi ẹ ti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Don Richard, ẹ ti gbọ́ gbogbo nǹkan tí arákùnrin yìí sọ. Ó sọ̀rọ̀ gidi gan nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Don Richard sọ wípé ó ní lẹ́yìn ọdún méjì tí òun ti fi sìgá, ọtí, igbó, gbogbo nǹkan òun olóró tó nágbára tí òun máa ń lò tẹ́lẹ̀, ó ní lẹ́yìn ọdún kan tí òun fi wọ́n kalẹ̀ ní àìsàn yìí ṣẹ̀wá jẹyọ ní àgọ́ ara òun o. Arákùnrin yìí ó ké gbàjarè síta sí àwọn ọmọ Nàìjíríà. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gbàdúrà fún arákùnrin yìí. Ẹ̀yin èèyàn wa ẹ fẹ́rabalẹ̀ kí ẹ máa bá wa lọ lórí ètò yìí. Ọ̀rọ̀ tí a wá sọ fún yín níbí lẹ́nìí ó ní ọ̀rọ̀ nípa Richard. Don Richard ní orúkọ arákùnrin yìí. A ṣàrí wípé a ò rí arákùnrin mọ́ nínú fíìmù Yorùbá. A kò rí arákùnrin mọ́ o. A ò mọ̀ wípé ó ń bá àìlera fà ni. Òun pẹ̀lú àìlera náà jọ ń ja ìjàkadì. A ò mọ̀ wípé nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa fi àdúrà ran gbogbo àwọn òṣèré wa lọ́wọ́ lọ́kùnrin àti lóbìnrin. Ẹ̀yin èèyàn wa ẹ tún jẹ́ kí a máa rántí wọn nínú àdúrà wa ní àràárọ̀ tàbí ní àṣálẹ́ kí a tó lọ sùn. Ẹ̀yin èèyàn wa ẹ tún káàbọ̀ padà sórí ètò yín, ètò wa níbí là ti máa fún àwọn èèyàn ní Yorùbá news àti gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Níbí là ti máa ń ṣe gbogbo rẹ̀ o, láti máa ń fi tó àwọn èèyàn létí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, tí ẹ bá fídíò wa pàdé, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ gbìyànjú láti fi àdúrà kan ránṣẹ́ sí Don Richard torí a kò mọrú àìlera tó ń bá arákùnrin yìí jà, ṣùgbọ́n bí a tún ṣe ń gbọ́ a ó tún máa fi tó ẹ̀yin èèyàn wa létí. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo ọmọ rè ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.